mo mà tó kí níbi tẹ́ tí wò wá jákèjádò àgbáyé o ọ̀dẹ̀ òdòbí Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ́ mi. Gbogbo ìyìn ògo ọlá kó máa jẹ́ ti Ọlọ́run Olódùmarè tó ń jẹ́ Jehovah. Èyí ni mo fi ń kí yín lẹ́ẹ̀kan sí. Mo wà pẹ̀lú Prophet Fẹ́mi Wahab lójú òpó wa ń bí. Mo kí yín o, ẹ kú dédé àsìkò yìí. Mo kí yín olótù, ẹ kú ojúmọ́. Mo kí gbogbo ojú tó ń wò wá káàkiri àgbáńlá ayé àti tí tó ń gbọ́ wa. Lọ́rùn àwa pẹ̀lú gbogbo wa. Èṣù kò ní jọba lórí wa. Gbogbo nǹkan tí a bá dáwọ́lé, Ọlọ́run á bá a dáwọ́lé. Nǹkan tí a kò bá fẹ́, Ọlọ́run á gbé kó láyé wa ní orúkọ Jésù. Iléeṣẹ́ Bẹ́mbẹ́yẹ́kẹ́, ọwọ́ Ọlọ́run ò ní kó láyé yín, òkè ní máa lọ ò ní wálẹ̀ ní orúkọ Jésù. Àmín. Tọ́ ibi tọ́rọ̀ wà báyìí lórí ọ̀rọ̀ Verydarkman, ọ̀rọ̀ yá rògbò ń tán lọ ni. Ó dàbí orin kan tí wọ́n ní ó kù sẹ́yìn. Ó dàbí orúkọ kan ni ẹ̀gbẹ́ tó máa pọ́ lákù sẹ́yìn, ṣùgbọ́n eléyìí kíní kan kù sẹ́yìn ní ká pé. Àjọ NAFDAC tí Verydarkman tó lọ ké bánjọ́ kìíní àná lórí pásítọ̀ tó ń ta omi ta ọṣẹ fún àwọn èèyàn. NAFDAC ti sọ̀rọ̀ o, wọ́n ní kò sí tó jọ wípé pásítọ̀ tó ń ta ọṣẹ fáwọn èèyàn kò gba ohun tẹ ìjọba lọ́dọ̀ tàwọn o. Àwọn nǹkan tó sì ń lò sí rèé, inú ewu ni bàbá rẹ anybody ọmọ Nàìjíríà tàbí èèyàn kéèyàn tó bá ń lò wọ́n nínú ewu náà wà ó. Kán lọ ṣọ́ra fúnrú ọṣẹ bẹ́ẹ̀ àti omi bẹ́ẹ̀. Wọ́n sì ní kí pásítọ̀ yẹn kó wá ṣàlàyé ara ẹ̀. Òun lọ̀rọ̀ tó jẹ jáde báyìí nígbà tọ́rọ̀ yìí lálẹ́ wù. A ti fọ̀rọ̀ wáyé lẹ́nu wò lórí ẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n níbi tọ́rọ̀ wá dé báyìí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, ibo ni ọ̀rọ̀ fẹ́ já sí? Ẹ ṣé olótù. Èmi kì í sábà wo orú nǹkan báyìí, ṣùgbọ́n ìyàwó mi máa ń sábà wọ ẹ̀kọ́ bèrè. Ìgbà míì a máa sọ mí fún mi tiẹ̀ níráyè títí ẹ̀. Bẹ́ẹ̀ ìgbà tí lè ṣẹlẹ̀ ó sọ fún mi. Ṣùgbọ́n tèmi kàn rí ní orí ọ̀rọ̀ yìí ni pé ṣe rí, wọ́n máa ń sọ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run, gbogbo èèyàn kọ́ lèèyàn máa ń dá lóhùn. Gbogbo nǹkan kọ́ ló lésì. Àwọn kan àti ẹ̀ máa mójú kúrò. O ò lè jàre kó jẹ̀bi at the same time. Spiritual thing, Bible sọ fún wa, ó ní spiritual thing carnal man can never understand. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ akọ máa ń ṣe jàù ọkọ̀ máa ń wò wọ́n ni èmi àlọ́kùn lágbára akọ wò wọ́n báyìí ní tó pa sábìsì nìyẹn, ìgbéraga kò lágbára tí ò lo wisdom. Ṣe rí gẹ́gẹ́ bí ìgbà tí ìyàwó mi gbé kinní yẹn sí tó ní kí n wá wò lọ́jọ́ kan tó tẹ̀ sẹ́ǹdì ẹ̀ sí mi ni. Èyí tí mo rí ń bẹ̀ ni pé NAFDAC wọn ní àṣẹ láti sọ nǹkan tó sọ, ṣùgbọ́n ìránṣẹ́ Ọlọ́run yẹn òun ló fà á. Torí ìgbà tí yẹn challenge ẹ̀, ó wá sọ pé ó lóun ní. Ó sọ bẹ́ẹ̀. Òun gba NAFDAC number. Ṣé mọ̀ pé irọ́ nìyẹn? So ṣe mọ̀ pé àwọn tó sọ pé ó gbà lọ́wọ́ wọn sí, àwọn sọ pé kò ní. Tí ò bá sọ̀rọ̀ lọ́dọ̀ bá wọn ni, àwọn yóò ní sọ̀rọ̀ lọ́ba o. Ṣé mọ̀ bẹ́ẹ̀? Ètò mi rí láàrin ti àwọn NAFDAC nìyẹn. Ọ̀rọ̀ tó sọ nígbà tí yẹn challenge ẹ̀. Ètò ẹ̀ kó sọ ọ̀tọ̀ fèsì. Èsì tó lọ fún ni pé òun ní NAFDAC number tó mọ̀ pé ò ní, irọ́ nìyẹn. Ìyẹn ni pé ìránṣẹ́ Ọlọ́run parọ́ nìyẹn àbí? Nígbà tí èèyàn lóhun ní nǹkan tí ò dẹ̀ jẹ́ pé o ní ṣé afẹ́ kò, èmi kì í bo èèyàn tí ẹ bá ṣẹ́rí kinní kan ni pé mi tèmi ń lọ yàtọ̀, ṣùgbọ́n yẹn ní tó gbé NAFDAC sọ nǹkan tó sọ nìyẹn tí kò bá wọn ṣẹ̀ rí. Ká ló ṣe sọ̀rọ̀ kan fún mi tó fi mí ṣe ẹ̀rí náà o, èèyàn kan fi mí ṣe ẹ̀rí nǹkan kan. Ìgbà tó wá pè mí tó bèèrè lọ́wọ́ mi tó wá sọ̀rọ̀ ní bàbá sọ̀rọ̀, èmi kì í parọ́. Nígbà tó mọ̀ kó ní, nígbà tó yes mo rántí ọmọ mi kan, mo dá business forum lẹ̀, ẹ̀ tó wá fẹ́ ṣe business ní àwọn ọmọ ìjọ. Mo fa àwọn tó máa pè délé importer and exporter, àtẹ́kọ̀ọ́ fẹ́ máa import nǹkan ni. Wọ́n dá fẹ́ pé production yẹn. So wọ́n á kí ló tí ò gbé olóhùn pé olóhùn máa kó ń padà. Ó ní kò pọ̀ láti bí ọ̀sẹ̀ méjì ń sìn. Bó ṣe ń dọ̀ báyìí mo pé ń tọ̀ straight mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ burúkú sí. Wọ́n á connect ẹ̀ mọ́. Lọ́wọ́ ní ẹ̀wọ̀n mọ̀ kí n máa bèèrè lọ́wọ́ mi. Ṣé o mọ̀ ọ́ tó bá sọ̀rọ̀? Tó bá tún mọ̀ kó bá wà straight forward, má bá mi sọ̀rọ̀, mi kì í àìdí kan o. Bó ṣe rí ni máa ṣe sọ fún ẹ. Mo lè pe sorry later, bẹ̀rẹ̀ kì í parọ́ because ẹni torí mo fẹ́ please kí n dẹ̀ miss ìjọba ọ̀run. Mo jìyà kọjá kí n tó wá lọ miss ìjọba torí wọ́n fẹ́ please èèyàn. Irọ́ tó pa yẹn làwọn NAFDAC ti wà against yẹ pé
sọ ò ní nǹkan lọ́tọ̀dọ̀ ti wá o automatically ó ní nǹkan tó mọ̀ pé òun ṣe tí ò dáa tó ṣe fi wá parọ́. ibi tí àwọn abọ́rọ̀ lọ lélẹ̀ ẹ worú Verydarkman ó sọ kinní kan ó ní nǹkan tí Ọlọ́run ọba fún lọ́fẹ̀ẹ́ tóun wá ń tà fáwọn èèyàn tó ló sọ pọ̀ fẹ́ lọ́lọ́run fún òun wá ń tà fáwọn èèyàn ẹ gbọ́ ṣé a lè sọ pé pásítọ̀ ń lo ọgbọ́n bẹ̀yẹn náà láti máa fi gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn. ṣe rí mo sọ̀rọ̀ kan sìn kò dáa kéèyàn máa fún gbogbo èèyàn lésì tẹ bá mọ ohun tèmi ń gbọ́ lójúmọ́ ṣé mo ń ṣe fídíò jáde ẹlòmíà sọ̀rọ̀ tó bá yá padà bẹ̀mí náà ìyàwó mọ̀ bó ṣe rí nìyẹn ẹ̀mí ò lè fẹ́ dá lóhùn ẹni tí ò bá mọ nǹkan tó ń ṣe kò sí ni ẹni bá ti ń sá fún criticism kò lè ṣoríire tó bá lọ sókè wá wálẹ̀ ni because a ò lè rí nǹkan bákan náà. ṣe rí tí ẹ bá jẹ́ wo fíìmù ti ṣe nígbà láwọn ọmọ mi ìyàwó mi wà ń bẹ̀ mo ní kọ́mọ náà jókòó wá jọ wo fíìmù tán. nígbà tá a bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ báyìí mo wá rẹ́kọ̀dù gbogbo ẹ̀ nígbà tá a wá gbé sí àwa ń gbọ́ àti ìyàwó mi ní mo ṣó tí ilé àṣírí nìyẹn o kò sí èèyàn kan náà kódà ìbejì wọn ronú bákan náà so tó bá yá apàdà yé èèyàn lórí àbàbà Adébóyè lórí àwọn Olúkọ̀yà ìfún Tinubu kó lóun fẹ́ dá ogun ẹ̀ lóhùn àásùn kò ní jí ni o mélòó ló fẹ́ dá lóhùn ẹ má ti jẹ́ olórí o gbọ́dọ̀ gba ìwọ̀sí kódà tó bá jẹ́ òbí nínú ilé tó bá ti gbàwọ̀ sí àwọn ọmọ asá fún ẹ tó bá ti gbàwọ̀ sí ìyàwó asá lọ ọkọ asá fún ẹ ìwọ̀sí yẹn tó bá ti gbà mọ́ra wàá rí tí ẹ kò rí ṣe wá rí another thing ni pé nǹkan tí ẹ sọ yìí sìn ní every Wednesday ní aago 10 láàárọ̀ Nigerian time a máa ń ṣe online báyìí nípa spiritual knowledge kẹ bá wọ Ọlọ́run o nǹkan tí mo gbà ọ̀rọ̀ tí èèyàn kan béèrè lénìí òun lẹ ń sọ just exactly kí ni wọ́n béèrè wọ́n ní ìránṣẹ́ Ọlọ́run tó fowó ara ẹ̀ ra t-shirt ó fowó ara ẹ̀ ra oyin ó fi ra omi ó fi ra nothing oil wọ́n sábà sọ oríṣiríṣi nǹkan ó wá ń ta fọmọ ọjọ́ tí gbogbo ẹ̀ ló fi rà kò ṣáà ní máa lọ gbà mẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ kí ló burú ń bẹ̀ ṣé kò dáa ní àbò dáa bí ètò ń bèèrè lọ́mì nìyẹn ṣe kó papọ̀ mọ́kàn tẹ̀ ń sọ. ṣé wàá dà bí ò dá. ṣe rí èmi dẹ̀ ní mo ní pọ́lísì kan tó bá gbé ọ̀rọ̀ ṣe pé ọba tó bá gbọ́dọ̀ lọ bá ọba akọni káwọn òbí kọ́kọ́ sọ̀rọ̀ náà a máa wo ojú kálukú ti wò wọ́n yẹ pé wọ́n sọ̀rọ̀ àtàwọn ọmọ kékeré sọ̀rọ̀ ọmọ mi 80 years ní ó sọ títí ẹ̀ èmi 30 years ìyá 70 years wà láàrin wa ó sọ títí ẹ̀ ṣe rí ìdí mo kàn rí ń bẹ̀ ni pé olótù àwa Christian a ní problem tó pọ̀ gbọ́n tí ò lè tán kí ló fà á ò dá Ọlọ́run mọ̀ èèyàn kan á lọ sí inú báìbù tẹ́ pé ó ti wà kó tó bàbá ń tọ̀hún ìwọ náà dẹ̀ kàwé orí pé tọ́lọ́run sọ rèé ó dẹ̀ sọ fún ẹ pé tọ́lọ́run sọ yẹn ò rí bẹ́ẹ̀ ṣọwọ́ pé ẹni bá ti ègèsì ọ̀rọ̀ Ọlọ́run ó ègèsì Ọlọ́run ni ẹni bá ti ègèsì Ọlọ́run ó ègèsì bàbá ẹni ẹ bá ègèsì bàbá ẹ ó ègèsì wọ́n gógó ó lè máa ṣe ọ̀tá fún bàbá mi kò ní wọ́n jẹ́ ọ̀rẹ́ tèmi kò possible ọ̀tá kìrìsìtẹ́nì lọ́pọ̀lọpọ̀ ránṣẹ́ Ọlọ́run bẹ̀ àwọn tí ò bá mọ Ọlọ́run ní dá wọn mọ̀ tó yẹ yín sìn ẹni bá ti ń ṣe nǹkan against ọ̀rọ̀ Ọlọ́run kò ń ṣe Christian. ṣẹ́ni tó bá ta torí Bible. ṣẹ́ni tó bá ta kí ní báyìí ṣó ti against ọ̀rọ̀ Ọlọ́run. No mò ń bọ̀ ń bẹ̀ mò ń fi ṣàlàyé fún yín ni ṣe rí ẹni tó against ọ̀rọ̀ Ọlọ́run ó against Ọlọ́run ni torí ọ̀rọ̀ Ọlọ́run ni ọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ rí Ọlọ́run God is our father ẹni bá dẹ̀ jẹ́ ọ̀tá bàbá yín tó lóun bá yín ṣọ̀rẹ́ ọ̀tá yín ni bẹ̀ẹ̀ kò mọ̀nà tó fẹ́ gbà ó ń lo indirect láti wá bá yín níbi tí Christian ti ní problem nìyẹn ṣe wá rí irú nǹkan tí màá yẹn ń tà gẹ́gẹ́ bí nǹkan tí mi rí bẹ́ẹ̀ òun ni pé Yorùbá máa ń pa òwe kan wọ́n ní àṣejù ní irun àyà. àṣejù ní irun àyà. bẹ́ẹ̀ ni kò sí ṣọ́ọ̀ṣì tán ti ń lo anointing oil ó máa rí à kò sí ṣọ́ọ̀ṣì tán ti ń lo omi ó máa rí à ó lè má jẹ gbogbo ògbà ṣùgbọ́n mi tí ẹ̀rọ máa ń wà ní pé mo sọ̀rọ̀ kánjọ́ kínní àná ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run mi wọ́n lack wisdom mo lọ ṣe crusade ní Nàìjíríà mo lọ 7 days ṣebí òróró náà wà màá ní kọ́ lọ rà ṣẹ́rí bá ní kí n máa kọ miracle tó náà ti lo kínní yẹn fún mi lè kà á tán ìlú mélòó mo fẹ́ lọ ó máa kàn fẹ́ bímọ 3 years ago ni wọ́n fẹ́ jọ operation fún mo ní kọ́ lọ ra
red wine tí kò ní alcohol kì í ṣe Holy Communion wọ́n ti ń gbé lọ tíátà bó ṣe gbé sẹ́nu báyìí tó mú báyìí wọ́n ṣe ń gbé lọ báyìí ló bímọ straight mi ò rí mi ìdámọ̀ wọrí ló wà ọmọ yẹn ti wọ́n mọ 3 years báyìí kí wàá ní kó lọ mú wọ́n máa họ́dà ẹ̀sìn kí tó débẹ̀ ó lè ti kú ṣe rí agbára Ọlọ́run la máa ń pè sínú kinní yẹn wọn dẹ̀ àfọwọ́ra bí màá yẹn ṣe sọ ṣùgbọ́n ọgbọ́n tí máa ń dá ni pé tẹ́rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn tẹ́bí ìyá kan sọ̀rọ̀ lé ìyá yẹn kátólíìkì ìyá yẹn ní ṣọ́ọ̀ṣì táwọn báwọn ṣe ń ṣe ni pé tá bá fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn pásítọ̀ yẹn á mú owó nínú tithe tàbí offering á ra oil tàbí handkerchief á gbàdúrà sí ó ní kò sí ètò kan mọ́ ọjọ́ tó wá dẹ̀ pé nǹkan bá ṣẹlẹ̀ á ní kó lọ rà wá á fẹ́ gbàdúrà sí mo wá ní ká fẹ́ sẹ̀ǹdẹ̀ sí bí irú Germany ńkọ́ láti Nàìjíríà ó ní yẹn sì ó ti mọ̀ pé ìwọ ló ọ̀dà fún nǹkan yóò ní jẹ́jọ́ nú bẹ́ẹ̀ kò ní sí owó yẹn bẹ́ẹ̀ owó ọ̀dà yẹn wọ́n fi hàn pé ọ̀dà ló sanwó fún o. so ṣé ní èmi ṣe máa ń ṣe tèmi ni pé tó máa ti gbénu nǹkan báyẹn wá máa gbàdúrà máa lọ́ra nǹkan báyìí tó bá wá wọn lọ́kàn láti sow seed ní tí èmi ò mọ̀ nìyẹn ẹlòmí lè sow seed $1 ẹlòmí lè sow seed $1 million tó bá calculate kí ni ẹ papọ̀ owó tó máa rí gan á ju kó ta kí ni yẹn lọ ṣùgbọ́n á tọkàn onítọ̀gbọ̀ngàn wá fúnra ẹ̀ Ọlọ́run ṣe kọ́ wa nìyẹn tó bá ti pé èèyàn ti ń ta àwọn nǹkan báyìí kò bá ìlànà Ọlọ́run mu kò sínú báyìí gbà kí ọ̀sẹ̀ àsìkò ta àná tí ọ̀lùfẹ́ nìkankan ẹni máa lóun rí inú báyìí bọ́yẹ̀ lè rí o tàbí pé apostol Paul tàbí náà apostol yẹn wọ́n ta kò sínú báyìí sọ́ọ̀bù yìí ṣe ẹja sòtọ́ fúnra wa kò sí wa bàbílíkà bí mi ṣe wọ́n tó ṣe é ṣe ni pé everybody bring all to church on Sunday man of God àgbàdúrà sí ó tán ẹni tó bá tọkun ẹ̀ wá á sow seed man of God tẹ́lẹ̀ kí Ọlọ́run bá lead man of God bí kò ní kẹ́ sow seed o any amount ṣùgbọ́n kò má tó bá ti kó tí ń ṣe bẹ́ẹ̀ yẹn sìn ó ti di pé èèyàn sọ lé Ọlọ́run di bí wọ́n ti ń tajà nìyẹn kò dẹ̀ sínú Bible. ó dà nǹkan tó jẹ́ kí mo rí fídíò kan pé ọ̀rẹ́ yẹn náà rí nípa pásítọ̀ tí Verydarkman yìí tó fà lọ sí ọ̀dọ̀ àwọn NAFDAC ó lásìkò kan tí pásítọ̀ náà dúró síwájú kámẹ́rà lórí òkè kan ó bẹ̀rẹ̀ sí gbàdúrà kíkankíkan lójijì àrá sán nínú fídíò tẹ́mi wò àrá yẹn sán ṣe ló dàbí ìgbà tí òjò fẹ́ rọ̀ gbogbo lẹ́mì tìtìtìtì lójijì àwọn kọ́kọ́rọ́ bíi góòdì báyìí wọ́n kàn bẹ̀rẹ̀ sí rọ̀ wá láti ojú ọ̀run ni bí òjò wọ́n bẹ̀rẹ̀ sí rọ̀ sílẹ̀lẹ̀ wọ́n rọ̀ sí wá. wẹ́dà wo ló ṣe kọ́kọ́rọ́ yẹn. ń tà wò lásán ó bẹ̀rẹ̀ sí rọ̀ síwájú wòlíì wá kó wá ní kí wọ́n bẹ̀rẹ̀ sí máa rà irú yẹn náà ṣe pé àtọ̀run ló ti wá gẹ́bí ń darí nínú fídíò àtọ̀kè ọ̀run báyìí ló ti wá irú yẹn. wọ́n sẹ̀ǹdì ẹ̀ sí mi náà ẹ máa sọ̀rọ̀ yìí lọ. irú yẹn ṣé wọ́n lè tà náà àbí wọ́n lè pín lọ́fẹ̀ẹ́. Christian olóòtú mi ní parọ́ fún yín àwọn kó àti máa ń wò bá ojú àmàdéwà fílẹ̀ embarrass. Bible sọ pé ṣé rí ìjà wa ń ṣèjà ara ìjà ẹ̀mí ni irú nǹkan tẹ́ ń wò yẹn nígbà tá a pé wọ́n hà tí Mófì ni nígbà kan hà tí Mófì máa kan wà ní Èkó no obìnrin tiẹ̀ ni ó wá jẹ́ ọmọ India ṣùgbọ́n tó bá sọ Yorùbá fún yẹn rò pé Yorùbá ni ọmọ ilẹ̀ Yorùbá náà bí sí India ní bàbá ẹ̀ Yorùbá ní pé lè wo kíní ìgan pàápàá UK náà ti fún nọ́mbà mi ó wá jẹ́ kí n pàdé ẹnìkan mo á sọ fún tọ̀hún pé wàá rí kọ́kọ́rọ́ kan ní èmi sí ọ̀la Ọlọ́run sọ fún mi kó máa rí kọ́kọ́rọ́ ní tìǹbù o tó bá ti ní kọ́kọ́rọ́ yẹn délé nǹkan báyìí ni kò ṣe wàá rí nǹkan tó máa ṣe láàrin 3 days nígbà kíní yẹn nígbà tó máa gbé kọ́kọ́rọ́ yẹn délé nígbà òdìjọ́ kẹta báyìí nǹkan tó ti ń lé fún almost 15 years ó kàn hapò bẹ́ẹ̀ ọkàn pé ní wọ́n jáde Ọlọ́run ṣe ṣiṣẹ́ nìyẹn o ṣe ń gbé àwọn lọ́wọ́ kọ́kọ́rọ́ yẹn kò rí bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n kọ́kọ́rọ́ wá tòkè kò sí ní tó jọ ọkọ bẹ́ẹ̀ yẹn àwọn nǹkan yẹn Nollywood movie àti máa ń worú ẹ̀ tó bá tiẹ̀ máa ṣẹlẹ̀ kò ní jẹ́ físíkà. ṣé dáwà sọ báyìí ni pé fíìmù ni pásítọ̀ ṣe. fíìmù nìyẹn ẹ mọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n fẹ́ràn àwọn fiction
bí kéèyàn kọ ẹlòmíì sì a máa gbàdúrà báyìí a máa gbọ̀n ṣé gbígbọ̀n yẹn ló jẹ́ kọ́lọ́run bá ẹ sọ̀rọ̀ níbo ló ti rí yẹn ní a máa gbọ̀n bí kò máa wọ ẹlòmíì are you a telephone that are vibrating is that what make God to talk má kàn máa wọ ẹlòmíì gbẹ pé táwọn èèyàn fẹ́ náà ń fún wọn táwọn èèyàn fẹ́ ni wọ́n fẹ́ kọ́ máa tọ̀ wọ́n kọ́ máa yírọ́ lẹ́gùsí wọ́n dẹ̀ máa jẹ́ kọ́ wá lẹ́sọ̀ kọ́ nọ́ọ̀sẹ̀ táwọn èèyàn fẹ́ ni wọ́n ń tọ̀ ń sọ́dí àwọn èèyàn ni ó sọ̀kan náà jọ́ kan follow who no road you so you know are you God ta ló ń bọ́ ẹnì kankan ni tó ń kó jẹ́ wà padà fi gbọ́ àwọn nǹkan yìí lẹ̀ nínú àwọn ṣé ní àwọn èèyàn lórí káwọn èèyàn máa ṣe bẹ́ẹ̀ ṣé gbogbo nǹkan tá à ń sọ yìí náà káwọn èèyàn tún lọ síbẹ̀ ni olótù èèyàn kan pè mí ní 4 days ago opposite ilé bàbá ẹ̀ ní pásítọ̀ ẹ̀ ti gbà mí bá dárúkọ ṣọ́ọ̀ṣì ẹ̀ owó ní ẹ̀ bá mọ̀ wọ́n ń pe ọtí kan ní Lord LORD mi ò tiẹ̀ gbọ́ rí kò sí inú òyìnbó tá à ń gbé wọ́n ní dry gin ni Lord tó mo lọ gọ́ọ̀gbù ẹ̀ mo rí kẹ́ ẹ gbọ́ o tó wá ti lọ bá ránṣẹ́ Ọlọ́run yẹn kọ́ ní ìṣòro wá ní kọ́ lọ rà wá prophet ni tó bá rà dé àwa mú ọtí àwa mú àwa kù díẹ̀ sẹ́nu àwa tú sórí ẹ̀ àwa máa gbàdúrà máa speak in tongue ìgbà mi àtú sọ́wọ́ ẹ̀ ìgbà mi àtú sínú ẹ̀ kò lè lóyún ó ní bá rí ó lóun máa lọ lè wá fídíò mọ́tò bá rí àwọn ká oríṣiríṣi tí bá rí àwọn àgbàlagbà àwọn politician tí bá rí àwọn ọlọ́pàá ẹ wá sọ fún mi ṣé kátó ọ̀ka bible ni àbí why people like this it take two to tango tí bá a ṣe ò bá ṣe bá la ò ní làwọn èèyàn ló patronize àwọn ará bí tó ò bá rí èèyàn wọn ò ní máa ṣe pọ̀ tó ń ṣe ṣé ẹni tó ṣe nǹkan yẹn tí ò bá rẹ̀ tó fi mú ni kò ní máa ṣe torí àwọn èèyàn fẹ́ràn nǹkan ẹ̀mí wọn kì í rí i ṣùgbọ́n àwọn ará ìlú tá a wà ń sìn àyíká gbèsè wọn fẹ́ máa rí nǹkan yẹn ni so tó fà á nìyẹn tó fi ń rí wọn mú ẹ bá fẹ́ ṣe rí Ọlọ́run sọ kíníkan fún mi níjọ́ kan tó yà mí lẹ́nu gan mo dẹ̀ kí gbogbo èèyàn máa gbọ́ káàkiri àgbáńlá ayé láti ìjọ yẹn mo ti mọ̀ pé àti wà problem Nàìjíríà nípa ọ̀rọ̀ kìrìsìtẹ́nì Ọlọ́run sọ fún mi pé kí n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe rí àwọn ọ̀pọ̀lọpọ̀ ránṣẹ́ Ọlọ́run tó wà ń sìn wọ́n fẹ́ lè pé 95% ẹ̀mọ́ tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ńgbà tó wà ní fásitì they are caught ṣe rí nígbà court member ni wọ́n nígbà tó wá jáde school ṣe ń gbọ́ mi Ọlọ́run ló sọ mo ń wo kíni ẹbí fíìmù báyìí lọ́ọ́ fi wo kíni ẹ̀fọ́ mi ni ṣé wá tí wọ́n ti bá jáde bẹ́ẹ̀ yẹn ṣé ọ̀kẹ́ wọ́n máa ń ní connection àwọn ọ̀rẹ́ wọn ló máa wà ní bank àwọn àbáṣà ló máa ní bank wọ́n wá lọ ya owó wọ́n á fún wọn lówó tó máa fi dá chọ́ọ̀chì sílẹ̀ wọ́n mọ̀ káwọn èèyàn láìkan tó máa ń dán gbọ́mọ́rọ́ wọ́n wá tún ṣe tí ọ̀kẹ́ máa fà á níta èèyàn fẹ́ nìyẹn o wọ́n ti gbà pé Ọlọ́run ò kì í gbénu church so wọ́n ti mọ̀ pé táwọn èèyàn fẹ́ nìyẹn táwọn èèyàn bá ti lọ bẹ̀rẹ̀ wọ́n máa ya picture bẹ́ẹ̀ church wá fà á ṣùgbọ́n táwọn èèyàn fẹ́ ni pé wọ́n fẹ́ lo glory wọ́n fẹ́ mislead àwọn èèyàn lọ sínú hell bẹ̀ wọ́n ò ní mọ̀ so at the end of the day tẹ́ bá lọ sínú church bẹ́ẹ̀ yẹn sì man of God yẹn á ní ká á ní nǹkan tó wà okay wọ́n máa fi blessing tí man of God yẹn níyẹn wọ́n máa fi judge anointing tọ́lọ̀ sọ fún mi ni mo sọ fún yẹn o ṣe ní blessing tó fi judge anointing yẹn òun ló ń lẹ́rí repercussion lè ń rí Nàìjíríà lé tẹ́lẹ̀ kan wá ti lè lówó lọ́wọ́ wọ́n ti bílé gbómọ̀ sí yẹgbẹ́ ẹ̀ lọ bá lọ jí owó yìí ìbá ṣògùn owó bẹ́ẹ̀ ṣe wà ní sìn kò sí bẹ́ẹ̀ ṣe lè gbọ́n tó tẹ́lẹ̀ kan ò bá gbọ́n tó yín rárá tó lọ ṣògùn owó wọn á hèlè ń jòun lọ wọn á hèlè oúnjẹ yín lọ èyí tó ń gbé nínú ṣọ́ọ̀ṣì nìyẹn tẹ́ bá ṣàkíyèsí nígbà tí àwa ń dàgbà ṣọ́ọ̀ṣì ò rí báyìí ṣùgbọ́n gbàtọ́ ti gbé Ọlọ́run tó ní mo béèrè Ọlọ́run pé báwo ni kí ni ìṣe rí báyìí nítorí Ọlọ́run fi hàn mí mo sọ fún yín kò dárúkọ èèyàn kan fún mi ó níbi tọ́rọ̀ ti wọ́ wá nìyẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ò kì í ṣe Christian wọ́n wọ láti kó ọmọ lọ láti bá a ní mẹ́mbà láti bá a recruit ẹ̀mí ọgbọ́n tó dá nìyẹn àwọn ọmọdé ẹ̀ pọ̀ jù ẹ̀rí ṣọ́ọ̀ṣì mi báyìí bó ṣe máa fa ìwé ẹ̀yà òkú mọ́ná ti rówó ẹ̀ wọ́n lọ gbó yẹn àwọn lọ́jọ́ ṣe group nígbà tó wà ní school bí wọ́n ti bí ìdí ara wọn nìyẹn bí a ti wọnú wàhálà nìyẹn káwá padà sọ̀rọ̀ tá à ń sọ bọ̀ ṣe rí máa tó tàlẹ́ mo sọ fún yín jọ yẹn lọ́hùn tẹ bá ṣàkíyèsí ọ̀rọ̀ Darkman yóò ti ṣẹ̀ mo sọ fún yín mo ní èmi ìṣì ń bọ̀ tó máa dẹ́kẹ́ àwọn ìṣọ́ lọ́hùn ní ọba ńlá problem jẹ́rọ́tì mo ní kọ́dún yìí tó parí ẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa rí jẹ́tí rí sí àwọn míì tún bọ̀ o. ìmí tún bọ̀ dà. kése la wọ́n ti fojú àwọn rí nǹkan Ọlọ́run ọba dákẹ́dájú o ò lè sá fọ́lọ́run Ọlọ́run ò tí ì dá tí ò lè mú
oríṣiríṣi nǹkan ló máa gbé já máa gbàṣírí jáde tẹ́ máa rí so tí mo fẹ́ sọ nìyẹn. ọ̀dà ìránṣẹ́ Ọlọ́run kan nínú fídíò kan tí ó tẹ̀ mí lọ́wọ́ lónìí a rí ìránṣẹ́ Ọlọ́run kan ó fẹ́ dìlíva obìnrin kan ó fẹ́ tú sílẹ̀ ìwọ̀n látara bẹ̀ ó wa obìnrin yẹn mú báyìí níbi èjìká ó dìímú mọ́ bí orí ó fà á súnmọ́ rẹ̀ ó wá gbé ẹnu sí ní ẹnu ó wá gbẹnu sí lẹ́nu irú yẹn ìlànà yẹn mo fẹ́ béèrè ṣé irú ẹnu Bíbélì tó bá wà ta ni àpẹẹrẹ àwòkọ́ṣe. olóòtú ó dùn mí kó o ti bínú lílé tí ẹ ti bá sẹ́ǹdì ní ìsinyìí lè tún èyí tẹ̀ sọ ẹ̀ tún dà. ẹ mọ̀ pé wọ́n máa ń bọ̀ ń bá àdá wa pẹ̀lú àwọn kan bá a ti lè fi máa fi yẹ̀yẹ́ wa ni ó dẹ̀ ti mọ́ mi lára bí n dáhùn lóhùn nígbà tó yẹ pé mi tiẹ̀ fẹ́ lọ sí gbogbo bẹ̀rẹ̀ ṣùgbọ́n tèmi kàn mọ̀ ni pé nǹkan tẹ́ sọ yẹn ẹ wá máa bèrè lọ́wọ́ ẹ̀ sìn ó tọ̀ òun náà rí kankan wí ó lè pe ju báìbù prọfẹ̀tì kan ẹnìkan fẹ́ yàn pé Elisha lé tó ń gbé pẹ̀lú Gẹ̀ásì gbà pẹ̀lú obìnrin kan tó ń fún wọn lóúnjẹ nígbà tó mú ẹ kú tó bá rántí Elisha ó gbé ẹnu sẹ́nu ọmọ yẹn ó wá sùn lé lórí ó wá bírìtì sí ẹ rántí tọmọ yẹn fi jí padà ibi tí wọ́n á lọ nìyẹn o ibi tí wọ́n á lọ nìyẹn ṣé ìyàwó ṣé màwọn ará bíi wọ́n ní bàbá ńlá ọgbọ́n àdùn kọ̀ọ̀kan rí wọ́n máa kó ti gbàgbọ́ wọ́n máa bẹ̀ẹ̀dẹ̀ báyìí fún ẹni tí ò mọ tó ń ṣe. ṣe rí bí mo ti respect Ọlọ́run ni pé tẹ́dà kan kì í bá mutí tẹ́dà kan kì í bá wẹ̀ tẹ́dà kan kì í bá jẹun tọ́dà ìpín tọ́lọ́run ní kẹ́ ẹ ṣe ó ní ṣe pẹ̀lú kíní yẹn Ọlọ́run á tún wá alternative. Bàbá yẹn kò sí nǹkan tó straight sí á wá alternative fún yín gbogbo nǹkan báwọn yẹn àwọn èèyàn kan wá sí popularity ni ṣé òun lè ṣe bẹ́ẹ̀ ṣé ẹnìkan sọ̀rọ̀ kan jọ kan wọ́n lẹ́nu tí ò lówó lọ́wọ́ òun ni ẹ̀mí máa ń gbé ní church ṣẹ́gbọ́. ẹ tí ò lówó lọ́wọ́ lẹ́nu gbé church. ṣé ìyàwó gọ́fúnà ṣẹ̀mí lè gbé báwa church àbí ìyàwó pírẹsidẹ́ǹtì ẹ̀ẹ́dù ẹ̀rọ ṣé gọ́fúnà ìlú yín lè lọ síbẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ kí bá sọ̀kan ṣe bẹ́ẹ̀ sí àwọn àǹkiri bá ọmọ ṣé gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́kàn máa ń wẹ lòmíì àti pé ọ̀pọ̀lọpọ̀ wọn exposure ni ṣọ́ọ̀lì ti bẹ́ẹ̀ western world wọn lè ṣe so ìyẹn ló fà á ẹ pé Nàìjíríà ó jẹ́ ìlú kan tẹ́ pé our clumsy anybody kan lè ṣe ohun tó ń kí lọ free so yẹ yìí sìn ìjọba kan ti ráyè tara ẹ̀ ráyè tẹ́nìkan nǹkan tó fà á nìyẹn nǹkan bẹ́ẹ̀ yẹn kò wà bàbílíkà immorality náà ń pè é because ìyàwó ni if bible permit wa irú èmi yìí sìn mo fẹ́ gbàdúrà fún yàn máa gbọ́ olè nínú mo lè lo anointing oil mo lè lo handkerchief bẹ́ẹ̀ máa gbọ́ ìyàwó nínú ìyẹn lè díẹ̀ ìyàwó mi lè ṣe yẹn. pé yẹn lágbára díẹ̀ báyìí. gbogbo nǹkan bẹ́ẹ̀ kò sínú bible náà ogun tó practice yìí ṣùgbọ́n àwọn tó ń ṣe kínní yìí fún they are so weak so lazy to study. lọ́ba tí sọ náà ń tẹ̀lé bá sọ náà dádì ẹlòmíì ti sọ ọ̀nà ìṣọ́ lọ́dọ̀ lọ́rùn. gba àbúrò sí Nàìjíríà ìfúngàn up till now I'm not a God. I'm living Western world. Talk to me as we are talking to human being. I'm a man of God. You are a child of God. We are collaborating. Man and child. Use your brain. Mi àní àdáde ẹ. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn tó fi mú àwọn èèyàn Nàìjíríà ó dẹ̀ máa ń dùn mí. Ẹlòmíì lágbára ṣé agbára tó ń fún ẹ yẹn tó fowó rà ni. Ọlọ́run fún ẹ ní agbára kó fi ràn yàn lọ́wọ́ ni kò ní kó fi máa intimidate wọn. Intimidation yẹn ni bọ̀bọ̀ tẹ̀ ń sọ yẹn ń jà fún. Wọ́n intimidate àwọn èèyàn. Àwọn èèyàn dẹ̀ wà so stupid and they are continuing following. Ẹni ẹ̀rọ gbórúkọ bẹ́ẹ̀ yẹn. Àwọn ìjọba máa gbé ọtí sẹ́ni láì ṣe ṣọ̀gbó. Wọ́n máa fọtí gbàdúrà fún yàn láì ṣe pé wọ́n lé babaláwo. Ẹ̀dẹ̀ tí ń lọ bẹ̀. Kò ní yẹn wà ní Báíbù. Alọ́tí tó mú yàn ní Lord lọtí yàn tí Lord. Bí ìgbẹ́ star àjọ sí tẹ̀sán yẹn ni o. A ní òun ti pe Lord sínú. Àwọn ẹ̀dẹ̀ tí ń lọ bẹ̀. Kí lẹ fẹ́ sọ sí yẹn báyìí? Ẹ̀rọ. Tí o bá dẹ́nìkan kò ní ṣe nǹkan yẹn mọ́ náà. Ṣùgbọ́n àwọn yẹn tún wọ́n bẹ̀ bí omi ni o. Ṣé ní ẹni tí mo discover pẹ̀lú ọ̀rọ̀ Nàìjíríà ni pé ṣé ń gbọ́ mi? Àgbọ́yé. We are too desperate. And that desperation now, ó wá take advantage láti máa hard to some problem wa.
wọ́n sọ pé Nàìjíríà sì pé ní ẹ̀yìn ìpìlẹ̀ bọ́lá tóbi kànga kọ́ wà mẹ́ o tó bá ti pa kànga wá ti lè mú omi yẹn báyìí owó dé nìyẹn. ẹ wo wọ́n á tò látọ̀dọ̀ dé Èkó ni. ṣé wàá rí repercussion tó fẹ́ ṣe yẹn kò sí ètò kan wọ́n. ní Nàìjíríà bí Nàìjíríà ti problem nìyẹn ẹnìkan á dẹ̀ bọ́ sínú yàrá ẹ̀ báyìí á dẹ̀ máa rọ omi sínú kíní á dẹ̀ lẹ́pa tí ẹni pé kó dolówó bá àpàyàn tá ń bẹ̀ yẹn kò sí ètò kan. sórí kẹ́rí ìlú yẹn ó rí bákan wọ́n rí àwọn èèyàn mú gán àwọn náà dẹ̀ pọ̀ jù nígbà tí wọ́n wá sí Nàìjíríà ní àkúnlẹ̀ báyìí dáàdi ní àdẹ́sẹ̀ máa ní ọ̀gbẹ́ni wá bí báyìí ó hólé màlẹ́ ó fẹ́ gbé mi ṣubú ni wọ́n ní ẹnìkan ní ọ̀gbẹ́ni wá bí I'm not God màá gbàdúrà fún ẹ wàá rí yàtọ̀ ẹ mọ̀ kígbà mi bí fún wọn fẹ́ wá sílé ẹ̀rù bà mí ìfẹ́ wá sí Nàìjíríà wọ́n jẹ́ kí n sùn 3 o'clock wọ́n wà lọ́dọ̀ mi o èmi àwọn alátabuya èmi láti Kenya èmi láti Sudan. ṣebí ṣe Olúwa ni ṣebí ṣe Olúwa tẹ̀ gbà ní. ẹ mọ̀ pé ìgbà tá a bá ṣe di gúrùpù yẹn tí wọ́n máa kàn church yẹn ọ̀pọ̀lọpọ̀ kò ní wá o wọ́n á fẹ́ rí mi wọ́n nà wọ́n. wọ́n láwọn fẹ́ rí bàbá Wolii wọ́n nà wọ́n. bẹ́ẹ̀ ni ṣe ni wọ́n nà wọ́n nìyẹn dẹ̀ rí ìgbà míì mo lè dá 92 èèyàn lóhùn léde. 92. ṣe náà rí bẹ́ẹ̀ ìgbà míì àtúmájọ jẹ ọjọ́ kan àwọn kan wá bá mi àwọn ọlọ́pàá pé who are you ó ní àmì prophet no wonder. ní màdìsí wà bẹ́ẹ̀. ní Lagos ní Parkview. nígbà tí ẹmọ ọ̀dọ́ máa dáná báyìí gan bí ẹ̀mẹ́fà ló tẹ̀bà tó kúnnú òkè gbogbo ẹ̀ wọ́n jẹ́ àlọ́ bí 49 at the same time. ẹ wá òkè tó dáhùn yẹn lóhùn tán ṣé ní wọ́n fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ kí n fẹ́ wá sí Nàìjíríà sì mọ́ bá mo ṣe lè ṣe because kí n má sọ fún yàn bá sọ fẹ́ ẹnìkan máa bọ̀ wáyà mẹ́rin mẹ́ta dání ẹni mẹ́ta máa bọ̀ ẹni mẹ́ta bẹ́ẹ̀ mo sọ ẹnìkan lè wá báyìí ó lè gbé ṣakaṣaka báyìí kó fi di èso eléyà fi lè di gàrí èmi àkọ́dédé so oúnjẹ wa kí ló lè tó báyìí tó ń fa nìyẹn. ìmí ìlọra aṣọ oríṣiríṣi àfihàn mi ò tiẹ̀ mi ò wọ́ ọmọ kó fáwọn yọ ni adìyẹ kájọ yìí lọ get out mélòó mo fẹ́ wọlé tí mo ní kó sí ìlú òyìnbó. ṣé gbogbo nǹkan yẹn jẹ́ kó máa maltreat àwọn èèyàn wọ́n rí àwọn ọ̀ràn tí ọlọ́gẹ́ bí Ọlọ́run kò dẹ̀ dáa wọ́n gbàgbé pé God is a jealous God. ìyẹn gbọ́dọ̀ jẹ́ kó lọ máa bínú sẹ́lòmíì. ṣé rí nǹkan tó ń fa kínní yẹn jù ni pé mo sọ̀rọ̀ yẹn bí báyìí ó yẹ lè rántí ṣe rí ìyàtọ̀ láàrin òyìnbó àti black ó pọ̀ ṣọ́ọ̀ṣì wà lọ́dọ̀ àwọn náà ṣùgbọ́n tí wọ́n ní pé tó bá lọ sí church ọ̀rọ̀ Ọlọ́run làwọn fẹ́ gbọ́ kó wá follow ẹ̀ ṣùgbọ́n àdúrà la fẹ́ gbà kárí mẹ́rẹ́ Ọlọ́run sọ̀rọ̀ kan fún mi ní àná nígbà tó fi mi kí búrúdà wà lẹ́nu lọ́sọ̀ fún mi pé tí wọ́n tó bá Nàìjíríà Christian jẹ́ lè ní tó bá jẹ́ ni pé méjìkú làwọn èèyàn ń wá kiri wọn wọ́ lọ́run ṣé rọ ni tẹ bá ní gbogbo church bá ṣe kíní kan deliverance kíní kan deliverance kíní kan deliverance kí ni wọ́n ń deliver. nígbà táwa ń dàgbà wọ́n máa sọ̀rọ̀ Ọlọ́run fún yàn ni wọ́n máa gbé down crier the kingdom of God is near yípadà ọ̀dọ́wọ́ Ọlọ́run kò sí ẹ̀dẹ̀ṣẹ́ ẹgbọ́n yẹn mọ́ sí. àrọ́ dìde náà máa sọ fún yín ẹni tí olówó lọ́wọ́ dolówó miracle money nǹkan sọ sí nìyẹn o bí a ti níṣòro nìyẹn ṣé àwọn òyìnbó tó bá lọ sí church wọ́n á gbọ́ kí pásọ̀ yẹn wí dáadáa wọ́n á dẹ̀ tẹ̀lé principle ẹ̀ òun nílùú wọn ṣe bó ṣe rí wọ́n ń tẹ̀lé ìlànà ṣùgbọ́n àwa owó òjijì là ń wá. ṣé n fẹ́ bèèrè lọ́wọ́ yín ẹ rò pé a good Christian ó máa jẹ́ a good pastor ó máa jẹ́ a bad prophet or a bad pastor? A bad Christian become a bad prophet, a bad Christian become a bad pastor. bó ṣe rí ẹ̀sà pè nìyẹn èèyàn kan sọ̀rọ̀ Nàìjíríà fún mi ó ní Nàìjíríà ò lè dá oníkílódé ó ń ṣe bí àárín wa ni gọ́fìnà ti jáde kọmíṣánná ti jáde oníkébí náà wò ó sì ẹni tó yẹ pé wọ́n ní nǹkan tí wọ́n ń tó rà sí 20 naira ó bẹ̀ sí ta 40 bá di gọ́fìnà bí ó ṣiṣẹ́ gọ́fìnà bẹ̀rẹ̀ ṣiṣẹ́ láti inú ilé ẹ̀yẹn o bá a ṣe rí láàrin gọ́fìnmẹ̀ntì yẹn ó dẹ̀ ṣe máa lọ nìyẹn
tá a bá ti ronú ìgbàdá ní àyè tara wa ọlọ́run àkàn lọ́jà ń sìn ọlọ́run àkàn ló kó gbèdé àwọn ó dẹ̀ wọ́ọ̀sì Nàìjíríà ni pé ẹni tó ń ṣe alábàárù wọ́n ń ṣẹgbẹ́ alábàárù tó ń jìyà àwọn náà dẹ́gbẹ́lẹ̀ aláta ó dẹ́gbẹ́lẹ̀ ẹni tó ń tagi ó dẹ́gbẹ́lẹ̀ àwọn àtẹ̀kọ́ ṣe máa ta nǹkan ẹ̀ wọ́n máa ń fi ara ní àwọn èèyàn wọ́n ti gbàgbọ́ náà máa lọ bò mí inú wọn ló máa di gọ́fúnà o gbọ́dọ̀ ẹ̀ tó bá fẹ́ provide the good people nígbà pé good láti root ọ̀yà ẹ̀sùn èèyàn rẹ̀ lù yẹn. ó dà ṣé dáhà sọ báyìí ni pé àwọn ìránṣẹ́ Ọlọ́run gan ló kó gbogbo wàhálà ilẹ̀. àwọn ni àtàwọn èèyàn náà kọjú omi kan patronize wọn. kí lẹ wí. mo lẹ́yìn náà mọ̀ wá ní àwọn ìránṣẹ́ Ọlọ́run. mo wà ń bẹ èkì má sòótọ́ ni màá parọ́ fún yín ṣé nǹkan tí wọ́n ń ṣe tó dá lójú yín ni kí ẹ máa kíṣì yàwó kí ẹ máa ta nǹkan fáwọn èèyàn ṣé òun rà náà tì lọ́dọ̀ ẹnì kankan ni ṣé ká máa parọ́ fún yín mi ń parọ́ èyí tá a dálẹ̀ ló pọ̀ jù torí nǹkan tá a fà láàárọ̀ yìí nìyẹn torí mo sọ fún wọn pé gbogbo Nàìjíríà pátápátá gbogbo man of God tó 5,000 ṣùgbọ́n àwọn tó lọ bẹ̀ lé mílíọ̀nù sí ni wọ́n. wọ́n ní ẹṣẹ́ mọ̀ òkè ẹ̀yin náà lẹ́ ń bá wọn sọ̀rọ̀ ẹ̀yin lẹ́ ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń sọ̀rọ̀ nínú chọ́ọ̀chì ẹ̀lẹ́ máa gé microphone dání kíníkọ́ nítorí ẹ̀ ń sọ nìyẹn. máa kan tó ń pè ní Dàmínà ẹnìkan pè mí lórí ọ̀rọ̀ ẹ̀ ó dá ọ̀rọ̀ ọbẹ̀ sí ní sọ kílẹ̀ mi rí sí mi sọ ń pẹ̀ láti jọ́ yìí ṣé mo ń jẹ́ kíní ngbà ọ̀rọ̀ yẹn wọ̀ mí lára ọbẹ̀ sì sọ̀rọ̀ sí mi wò báyìí mo rẹ́rìn oníkí mo rí sí mo ní sentiment wà nínú nǹkan tí màá yẹn ṣe sentiment ó ní wáì mo sọ bẹ́ẹ̀ ohun tó bá wò dáadáa wà á rí i pé ó ń sọ̀rọ̀ pẹ̀lú ìbínú ni ṣebí ọ̀rọ̀ rẹ̀ mi sọ ẹni pé mò ń ṣàlàyé yẹn láti inú wá ni òun ń sọ̀rọ̀ yẹn pẹ̀lú ẹ bá kàkíyèsí èmi máa ń gbòòyàn tó bá ń sọ̀rọ̀ màá study ẹ nínú ara màá study ẹ nínú ẹ̀mí ẹ rí i pé nǹkan kan wà tó ń jẹ́ kó ń bi nínú tó fi ń ṣe àwọn nǹkan tó ń jẹ kò ṣe nítorí kó fọ̀rọ̀ Ọlọ́run àwọn èèyàn sentiment tó fi ń sọ̀rọ̀. èwo nínú ẹ̀ ló ti lo sentiment fún. gbogbo ẹ̀. ẹ lè sọ pé ẹ ṣàpẹẹrẹ nígbà tí bàbá ike máa sọ̀rọ̀ ọ̀sìn kan sọ pé how can they talk like this you don't talk and pass to people you will talk to help people. mo ṣe ń sọ̀rọ̀ yìí sí mi ìdákọ̀ ẹnì kankan pé èèyàn kan lè yàn burúkú èèyàn kan lè yàn rí bẹ́ẹ̀ mo ń sọ̀rọ̀ tó máa help àwọn tó wà nínú ìdè tó ń fi ní kó sọ́wọ́ tó ṣe yín sí ṣùgbọ́n kó máa sọ bíi pé èmi lè yan rí o àwọn tó kò lè yàn burúkú sentiment náà ń pẹ̀lú ẹ̀ wọ́n sọ fún Jesus Christ say you are a good man say I am not a good man Christ sọ pé only God is good. ṣé ẹ máa rò pé torí àwọn kan sọ pé ó máa ń sojú abẹ níkò ṣé ẹ máa rò pé yóò ojú abẹ ní sọ níkò. tẹ́rí oníbẹ̀rẹ̀ ṣe ń sojú abẹ níkò tí ò ní lo sentiment ṣọ́ọ̀bù yẹn sì tẹ́ ẹ bá fẹ́ sòtítọ́ o gbọ́dọ̀ fi wisdom sọ o gbọ́dọ̀ máa sòtítọ́ ẹ láti lè fẹ́ fún ara ẹ̀ nígbà tí èèyàn ń polówó ara ẹ̀ nìyẹn mo rántí ìgbà tí àwọn ọ̀rọ̀ kìnìtọ́ ẹlẹ́jọ́ kìnìún àná ọ̀rọ̀ MFM àtàwọn pásítọ̀ mẹ́ta àbí mélòó kan gbà yẹn ẹnìkan right méjì ẹ̀ pè mí ni ó ní bẹ́ẹ̀ mo ṣe sọ̀rọ̀ bákan mo ní mo dẹ̀ sọ fóńtò mo ní wá ń bí nígbà tó Ọlọ́run pè mí nǹkan báyìí lọ́nà mo sọ fún Ọlọ́run mo tiẹ̀ ní mi ò ṣe mo tẹ̀ dákọ̀ báyìí gan pàápàá nígbà tí máa ń wá sí ìlú mo ní mo lọ rí one on one àjọ sọ̀rọ̀ mo gbà lọ́wọ́ mo ní èmi ò ní ìdí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹ mo ní tèmi kan ní pé bọ́rọ̀ bá ṣe lọ lè máa ti sọ mi dẹ̀ sọ fún tọ̀hún pé tẹ́ ẹ bá kí wọ́n pọ̀ sí nígbà mi fẹ́ dákọ̀ YouTube kankan yẹn ilé máa ń sọ fún mi pé mo lè sọ náà kí lọ́kàn mi ṣe rí kí n tó gbà pé Ọlọ́run administrator ẹ̀kọ́ ta ṣọ́ọ̀ṣì ńlá kan ní mi ambassador 5 ló wà church tí mo lọ ambassador 5 nọ́mbà wà lọ́wọ́ mi ẹ wá mọye kọ́ńtì tó àlọ́ ń dá wa 21 ni ẹ mọye àwọn tí mo ní láti block fóònù yẹn pátápátá ó wá sọ fún Ọlọ́run èmi burú díẹ̀ o mo ní Ọlọ́run mo ní mi ìṣiṣẹ́ kan ló pè mí àbí mo fẹ́ rí ẹ kó jẹ́ wàrà mo block everybody because number 1 ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo sọ wọn á discourage mi number 2 ọkọ̀ mi máa fà sí wọn dẹ̀ dájà ẹ̀ láti àwọn tí mo fi lẹ̀ yẹn látòrí 0 mo ti bẹ̀rẹ̀ torí 0 tí bá ní kí n kẹ́ tó gbájú mi kọjá ti lé 1 million so tẹ́lẹ̀ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹ ó ti ń lo sentiment púpọ̀ jù èmi ò sọ pé nǹkan tó sọ dá o lọ́sọ̀rọ̀ tí ò dá ṣùgbọ́n mi ìfẹ́ kí n máa sọ̀rọ̀ kó máa fi ìgbéyàwó nìkan lòun mọ́ òun nìkan lòun dá bí irú máa kan tí ẹnìkan ń sọ̀tì ìjọ kan lọ́dọ̀ yín bẹ̀ yẹn máa kan báyìí ń sọ̀tì ẹ̀ pé ṣé prophet nígbà tá nìkan ni Ọlọ́run pè ní
ṣe pé bóun náà ti máa ń sọ̀rọ̀ nìyẹn ìgbà míì tó sọ ẹ ráìtó ṣùgbọ́n òun fọra ẹ mọ́ òun bá tẹnìkan jẹ́ nìyẹn wọ́n ṣe bẹ́ẹ̀ ò ní dárúkọ anybody wàá máa sọ ráìtó wàá máa sọ ráìtó máa ẹ̀ pàwọ́ ẹ̀ tó fi ní kó sọ́wọ́ wọ́n ti kojú lọ sọ̀rọ̀ bí pé wọ́n ló mọ̀ ọ́ ṣe ju yẹn sentiment lèmi máa ń kà á kún kò sẹ́ni tó mọ̀ ọ́ ṣe ọlọ́run ló mọ̀ ọ́ ṣe sọ tí mo kàn rí bẹ́ẹ̀ nìyẹn olójú. ẹ ṣeun torí àsìkò wa tó ń sáré tètè bákan náà àwọn ètò míì àwọn tó ti ń dúró fáwọn ètò míì tó ti wà nílẹ̀ ní dédé àsìkò yìí ṣùgbọ́n a mọ rírì yín pẹ̀lú àwọn àlàyé tẹ́ ẹ ti ṣe látẹ̀ẹ̀kan ẹ pé nọ́mbà yín síta torí mi ò lè béèrè gbogbo béèrè tán lọ́wọ́ yín a máa ráwọn tó tún fẹ́ bá yín ní gbólóhùn ẹ pé nọ́mbà yín síta fáwọn èèyàn ojú òpó ayélujára tí wọ́n ti lè kàn sí yín. ẹlòmíì máa ń pè mí fúnra wọn tó máa ń béèrè pé mi ò ń sọ náà pé kí n máa sọ WhatsApp kí n máa sọ gbogbo YouTube nǹkan àwọn kan máa ń lọ wọn pé wẹ́ẹ́ ìbá ní kí n máa sọ ṣùgbọ́n mi lè mọ fẹ́ dá lóhùn láti ìgbà tílẹ̀ ti mọ́ ṣé ń gbọ́ bóyá fún mi kan ọmọ kẹrin ṣe ni lè oríṣiríṣi kan ló ti wà lẹ̀ tí mò ń dá lóhùn bíi ti ẹ̀ ráyè rárá kí wọ́n fàyọ̀ mo sọ̀rọ̀ Nàìjíríà fún yín ẹ̀ kí n wálé ní November mo ṣe ń ro because àtòlódé mi jẹ́ lè sọ ó ti pọ̀ jù mo ṣe ń ro mo fẹ́ ṣe ni bẹ́ẹ̀ ni máa wo pọ́n ti máa dá sí Ọlọ́run àkókò àmọ́ ṣe nọ́mbà mi ò yí padà +34 kò ń ṣe 234 o +34 698 256 476 +34 698 256 476 YouTube wa Believer Citadel TV Facebook Prophet Femi Wahab ẹ máa rí oríṣiríṣi program bẹ́ẹ̀ orúkọ tí mo sọ ẹ̀rí ní English bẹ́ẹ̀ oríṣiríṣi ẹ lè sẹ́ẹ̀sì àwọn ọ̀rẹ́ yín tó jẹ́ kó ń ṣe Yorùbá ìyàwó tó ń ṣe Yorùbá ọ̀nà lè gé bọ́dà wọ́n lè kọ sórí Facebook sórí Google Believer Citadel TV lórí Google Prophet Femi Wahab lórí Google gbogbo náà ṣe pẹ̀lú Bembeyeke gbẹ̀lẹ́ máa rí bẹ́ẹ̀ pátápátá wọn yá fẹ́ gbà wọn lámọ̀ràn Kristẹni mo fi Ọlọ́run gbẹ̀yìn nítorí ti Ọlọ́run ẹ má jẹ́ kí àwọn kàńdánù rẹ̀ sí láàrin àwọn ìránṣẹ́ Ọlọ́run ó lè yín sá fọ́lọ́run nígbà tí èṣù bá jọba ní tó ṣe òun ìní bá dùn ṣùgbọ́n ẹ̀yin fúnra yín ni kẹ́ má fira yín sílẹ̀ ẹ dá Ọlọ́run mọ̀ Ọlọ́run obìnrin kan tó dá Ọlọ́run mọ̀ látọ̀dọ̀ mi ní àná ó ti wà ní Kristẹni fún 55 years ṣe nígbà tá a bẹ̀rẹ̀ kínní ó rí Jésù fúnra ẹ̀ ni Jésù wá bá ó dẹ̀ fún ní blood of Jesus ó gbà kó sún ó fún ní blood rẹ̀ ó wá sọ fún mi pé man of God mo dẹ̀ sọ fún gbà mo ní táìtì ẹ máa san níjọ́ tó san táìtì ní kílẹ̀ ìṣẹ̀lẹ̀ síjọ́ kejì ó wá nígbẹ̀ẹ́ tí àwọn mo ní ẹni bá ti ègèsì ọ̀rọ̀ Ọlọ́run ó ègèsì Ọlọ́run ni òun lè máa ṣe kó máa mú jẹjẹrí níta ọ̀pọ̀lọpọ̀ àwọn Kírísítẹ́nì mọ̀ ni pé ọ̀nà tó lọ́run gbà dá kálukú lóhùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìwà tẹ́ pé o lè máa ṣòro fún ọmọdé lásán bẹ́ẹ̀ ni ọ̀nà tẹ́ ti máa là eléyìí àgbàlagbà ọ̀nà tẹ́ ti máa là eléyìí táìtì ni bẹ́ẹ̀ bá fi sọ pé be thou perfect máa ti gbogbo ìpapọ̀ tọ́lọ̀ bá ti fẹ́ bọ́lọ̀ ṣe máa dá lóhùn o lè mọ̀ bọ́lọ̀ ṣe máa hílẹ̀ o lè mọ̀ àárẹ̀ ara woman ẹ̀dẹ̀ lọ straight ló ṣe fún bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọ̀nà ẹ̀dẹ̀ là straight wá yà lẹ́nu owó pension tẹ́ kọ́sọ́lá jọ wọ́n tẹ̀ sọ lẹ́sẹ̀kẹsẹ̀ that same day fún ẹ̀fà yọ̀ ń bẹ̀ ni pé mo fọlọ́run bẹ̀ wá ẹ jẹ́ ká dá Ọlọ́run mọ̀ ìránṣẹ́ Ọlọ́run ò kì í ṣe Ọlọ́run o Ọlọ́run ń lò wọ́n ni tó bá yá wá padà kú ṣé Ọlọ́run máa ń kú ni ẹ dá Ọlọ́run mọ̀ Ọlọ́run àwa pẹ̀lú gbogbo wa o wọ́n á tún afẹ́rẹ́ bẹ̀yìn ìránṣẹ́ Ọlọ́run náà tẹ̀sán gbogbo ṣọ́ọ̀ṣì di ilé ọjà owó tẹ̀ kó jọ iṣẹ́ ẹ̀wà tẹ́ máa kú gbogbo wọn tẹ́lẹ̀ ní ẹ̀wà tẹ́ máa kú àmọ́ tẹ́ fẹ́ filẹ̀ fún náà ṣẹlẹ̀ ní wọn àti tàn tẹ́ pẹ̀lú nígbà bó ṣe kú gbàrà báyìí àwọn ọmọ bẹ̀ sùkúlẹ̀ kọ̀ọ̀kan ni àti rí nínú tàn rí tàn sọ fún wa ìgbàdo àfẹ́ni kankan ṣùgbọ́n ẹ jẹ́ ká ronú padà kí abalẹ̀ lè jẹ ìjọba Ọlọ́run adára fún wa ní orúkọ Jésù àmín. tọ ẹ ṣeun Prophet Femi Wahab Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ gbogbo ẹ̀yin tẹ́ ń wà jákèjádò àgbáyé ọ̀rọ̀ rí o kí ni èrò tiyín ẹ lọ sí comment section ẹ jẹ́ àmọ́ ẹ má dẹ̀ gbàgbé Isnad Homes and Properties ilẹ̀ wọn tí wọ́n pè ní Oakwood Estate wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣàgbéta yẹn báyìí ni ẹ̀dínwó sì ló bá dé lásìkò yìí títí di 15th October yẹn oṣù tó ń bọ̀ yìí 15th October ló máa stop pẹ̀lú 950,000 naira 950,000 naira ní plot kan residential area ní ẹ gbìyànjú kẹ́ ẹ tètè ralẹ̀ tí yín ń bẹ̀ lónìí tọ̀ yóò mọ̀ ju wa ṣe
èyí la máa fi ṣe lọ lórí ètò. Ẹ ṣeun o, ó dìgbà kan náà ká tún fi ní pàdé. Ẹ máa wò ó kẹ̀dẹ̀ máa share ẹ̀ fáwọn ẹlòmíì lóní Bembeyeke.